mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé baba 1010 TV2 níbi tá a ti ń mú ròyìn wá lájọbalẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. ìbòjú tẹ fún wa ojú náà ò ní fọ́ etí tẹ fi gbọ̀wọ̀ ìtí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ gbálẹ́gbọ̀dẹ̀ ta mọ́ aṣojú mọ́ máwòrán àti ti ìgbọ̀yìn fún ti àsìkò yìí nígbà tó orúkọ oníròyìn tí ò ní yí padà àyànfẹ́ Elédùmarè ló kọ́ tèmi jẹ́. kókó oníròyìn lákọ̀ọ́kọ́ máa sísọ lójú rẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. wọ́n ní bí awọ kò bá kájú lù yíya òní yóò ya o. ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí ni wọ́n ti ń pè fún ìyọnípò mínísítà fọ́rọ̀ iná ọba nílẹ̀ yìí lórí bí National Grid bó ṣe ń fojoojúmọ́ dẹnu kọlẹ̀. ìjọba ìpínlẹ̀ Ògùn ti gbé owó tó tó mílíọ̀nù 5 náírà fún olùkọ́ ìmọ̀ ìṣirò tó dáńgájá jùlọ ó tún bùn ní ilé ní ìpínlẹ̀ ọ̀hún. àjọ tó ń mójútó ìtànkálẹ̀ àrùn tán sì tún wá ojútùú sí ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde iye ènìyàn tí àrùn lassa fever tó ti ṣekú pa báyìí àti àwọn ìpínlẹ̀ tó kù sí ní àárín ọdún 2024 sí àsìkò yìí. ní ìpínlẹ̀ Kaduna àjọ NAFDAC ni wọ́n ti ti ilé ìkóúnjẹ àti ohun mìíràn sí tí wọ́n ti tì pa èyí tí wọ́n sọ dímọ̀ pé àwọn tán ní ilé ọ̀hún ó ní wọ́n tọ́jú ohun tẹ́nu ń jẹ èyí tó tó 75 million naira tí wọ́n sì tún ti fẹ́ máa tún ta fáwọn èèyàn ní orílẹ̀-èdè Nàìjíríà. ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ń rí sí wíwọlé àti jíjáde àwọn ààrẹ nílẹ̀ yìí ti tẹ àwọn ọmọ oníjìbìtì orí ayélujára èyí tán wá láti orílẹ̀-èdè Cameroon àti orílẹ̀-èdè Chad tó sì ti pa á láṣẹ kan padà sí ilẹ̀ bàbá wọn báyìí. nílùú Ìbàdàn níṣẹ́ náà rí òkú arákùnrin kan ní ojú òpópónà ní ọ̀rọ̀ bá di ariwo. àwọn agbébọn ti jí pásítọ̀ 3 gbé lẹ́yìn ìsọjí kùrùsẹ́ẹ̀dì èyí tán lọ wọ́n ń béèrè fún 20 mílíọ̀nù náírà lọ́wọ́ wọn báyìí. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìjìjàngbara àti atótónu láti má jẹ́ kí ilé-ẹjọ́ ṣẹ̀ríà wá sí ìmúṣẹ wọ́n ti padà sí ilé-ẹjọ́ ṣẹ̀ríà ní ìlú Èkìtì. látàrí àìsí iná mọ̀nàmọ́ná fún odidi ọjọ́ 82 nínú ọgbà ilé ìwé UCH ti Ìbàdàn àwọn akẹ́kọ̀ọ́ tú jáde láti ṣe ìwọ́de. ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí wọ́n ti sọ di mímọ̀ wípé bí awọ kò bá kájú lù yíya ni ó ya èyí ló sì fà á táwọn fi ń pè fún ìyọnípò ẹni tó jẹ́ mínísítà fọ́rọ̀ iná nílẹ̀ yìí lórí bí National Grid orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ti ń fojoojúmọ́ dẹnu kọlẹ̀ báyìí. ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí jọ àjá èrò òní ó mà ti fi ohùn léde síta nínú àtẹ̀jáde kan èyí tó fi léde ní ọjọ́ ìṣẹ́gun tí ń ṣe àná òde yìí ní ibi tó ti kọ̀rọ̀ sun ẹni tó jẹ́ mínísítà fún ohun àmúṣagbára àti ọ̀rọ̀ iná nílẹ̀ yìí Adébáyọ̀ Adélabú lórí bí National Grid èyí ibi tá a ti múná wá ní orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ti ń fi gbogbo gbà lójoojúmọ́ báyìí tó fi ń dẹnu kọlẹ̀ nínú ọ̀rọ̀ tí àjá èrò èyí tó sọ fún Adébáyọ̀ Adélabú tó sì tún pé ìjọba àpapọ̀ ṣàkíyèsí òun ni wípé Adébáyọ̀ Adélabú ó ní kò kájú òṣùwọ̀n lórí ipò tí wọ́n fi sí yìí pẹ̀lú bí National Grid náà bó ti ṣe ń dẹnu kọlẹ̀ ju tàtẹ̀yìnwá táìtì ríru rẹ̀ tẹ́lẹ̀ lọ tẹ́ ẹ̀ bá sì gbàgbé National Grid náà ó ní ó ti ń fi gbogbo ìgbà láti inú ọdún 2024 títí di àsìkò táwọ̀ yìí tó ti ń ṣe bẹ́ẹ̀ dẹnu kọlẹ̀ nígbà gbogbo nígbà tí mínísítà ọ̀hún Adébáyọ̀ Adélabú tó ń sọ̀rọ̀ níwájú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tán rí sí àbá ètò ìṣúná tọdún 2025 níbi tí Adélabú ti sọ dímọ̀ wípé National Grid ò ní yé dẹnu kọlẹ̀ o lójoojúmọ́ ni ó sì tún máa ṣe bẹ́ẹ̀ torí wípé ibi tó yẹ káwọn lọ láti lọ rèé tún National Grid náà káwọn tún òpó tó gbé wọlé ṣe níṣe ni kò sí ètò ààbò níbẹ̀ nílẹ̀ tó sọ dímọ̀ pé ìjọ Lakurawa ikọ̀ Lakurawa ikọ̀ Boko Haram àti àwọn agbésùmọ̀mí oríranran òní wọ́n bẹ ní àyè yìí táwọn sì tí ì láǹfààní àti lọ síbẹ̀ àfi tí ètò ààbò tó péye tó bá tó wà àmọ́ jọ àjá èrò ó mà ti bu ẹnu àtẹ́lu ọ̀rọ̀ Adébáyọ̀ Adélabú ó ní báwo bá kájùlù ìyá níyà ààyè rẹ̀ ti ń yọ̀ọ́lẹ̀ báyìí torí pé kò kájú ààyè tán fi sí ó ní gbogbo bí National Grid náà bó ṣe ń dẹnu kodò kò sírú rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nígbà tí Adélabú yóò tún wá ba ọ̀rọ̀ jẹ́ ó tún sọ dímọ̀ wípé
ètò ìṣúná tọdún 2025 ibẹ̀ làwọn ti fẹ́ gba bílíọ̀nù lọ́nà ọgọ́rin náírà 80 bílíọ̀nù náírà láti lò kí wọ́n lè fi la àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́yẹ̀ lórí bí wọ́n ṣe máa san owó iná oníbo ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ sí ń tẹ̀rí àmójútó rẹ̀ ṣe dáadáa lẹ́wà fẹ́ gba owó gọbọyì ní ọwọ́ ìjọba. Ó ní gbogbo eléyìí kò bójúmu tó ó ń pe ìjọba àpapọ̀ àti Adébáyọ̀ Adélabú láti lè jẹ́ kí wọ́n tètè wá ojútùú sí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná àti ní pàápàá National Grid tó ń dẹnu kodò yìí. Ó ní tó ń ti bí owó náà bó tún ṣe gbéra tó tún gbẹnu sókè sí àwọn oníbàárà wọn ó ní wọ́n tún kábàámọ̀ lórí rẹ̀ torí pé bó owó náà ṣe wọn kò tún sí iná ní gbogbo kọ̀rọ̀kọ́ndú ní orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Fún ìdí èyí Jo Ajaero ní àní káwọ́ gbéra bẹ́ẹ̀ la sì ní dákẹ́ lórí ọ̀rọ̀ yìí torí tá a bá ń bá a lọ báyìí ó ṣeé ṣe kí ọ̀rọ̀ iná orílẹ̀-èdè Nàìjíríà kó bàjẹ́ ju bí ó ṣe yẹ lọ bá a bá tètè wá ojútùú sí ọ̀rọ̀ náà. Ìjọba ìpínlẹ̀ Ògùn gbé owó tó tó mílíọ̀nù 5 náírà fún olùkọ́ ìmọ̀ ìṣirò èyí tó dáńgájá jùlọ tó tún bùn ní ilé ní ìpínlẹ̀ Ògùn. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn onímọ̀ ti ṣe bẹ́ẹ̀ ṣe ayẹyẹ àti ìgbóṣùbà fún ẹni tó jẹ́ ọ̀gá onímọ̀ ìṣirò èyí tó ń lo èdè abínibí rẹ̀ láti fi kọ́ àwọn ọmọ ní ilé ẹ̀kọ́ ní ìmọ̀ ìṣirò tá a mọ̀ sí mathematics gẹ́gẹ́ bí àlàyé tí gómìnà Dàpọ̀ Abíọ́dún ṣe. Ó sọ bímọ wípé ọ̀gá olùkọ́ Káyọ̀dé Adéwálé tó yọ ẹ̀kọ́ ìmọ̀ ìṣirò láàyò nílé ẹ̀kọ́ gíga Ìmàgbọ́n Ìmàkà ti ìpínlẹ̀ Ògùn náà. Ó ní olùkọ́ òun ló wà lára àwọn olùkọ́ 50 tán ṣe dáadáa jùlọ lágbàáyé ní inú ọdún yìí gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n fi léde síta. Akẹ́kọ̀ọ́jáde ilé ẹ̀kọ́ Taisola ní University of Education Ìjàgùn ó ní olùkọ́ ọ̀hún níbi tí Dàpọ̀ Abíọ́dún tó ti gbóṣùbà fún pé ó ń ṣe ojú ìpínlẹ̀ Ògùn ó ń ṣojú náà dáadáa lágbọn ètò ẹ̀kọ́. Fún ìdí èyí àwọn fún ní oyè gẹ́gẹ́ bí aṣojú ìpínlẹ̀ Ògùn lágbọn ètò ẹ̀kọ́ tó sì tún gba owó tó tó mílíọ̀nù 5 náírà níbi tí Dàpọ̀ Abíọ́dún tó ti ní àwọn yóò fún ní ilé o kó wá ààyè tó bá wù ú káàkiri kọ̀rọ̀kọ́ndú ìpínlẹ̀ Ògùn láti lè jẹ́ kí ó tún máa bá iṣẹ́ rere rẹ̀ kó máa bá lọ. Tẹ́ ẹ bá gbàgbé olùkọ́ Káyọ̀dé Adéwálé tó jẹ́ olùkọ́ ìmọ̀ ìṣirò òun ló ti kọ́kọ́ fi ìgbà kan gba olùkọ́ tó dángájá jùlọ ní gbogbo ìpínlẹ̀ Ògùn lọ́dún 2020. Wàyí o gómìnà Dàpọ̀ Abíọ́dún ní a nílò láti máa gbóṣùbà fún ẹ̀yin ènìyàn báyìí kí iṣẹ́ ribiribi nípa ètò ẹ̀kọ́ kó tún lè máa tẹ̀ síwájú sí i. Àjọ tó ń mójútó ìtànkálẹ̀ àrùn tó sì tún wá ojútùú sí ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde iye ènìyàn tí àrùn lassa fever tó ti ṣekú pa báyìí àti àwọn ìpínlẹ̀ tó kù sí láàrin ìparí ọdún 2024 sí àsìkò tá a wà yìí. The Nigeria Center for Disease Control and Prevention NCDC ó ní wọ́n ti fi ohun náà léde nínú ọ̀rọ̀ tí wọ́n fi síta lánàá òde yìí níbi tá ti sọ di mọ̀ pé àkọsílẹ̀ iye ènìyàn tó ti ní àrùn lassa fever láàrin ìparí ọdún 2024 sí àsìkò tá a wà yìí ó ní wọ́n ṣe ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ níbi tá ti máa tú ọ̀rọ̀ náà ní ọyọ kọ̀ọ̀kan. Wọ́n sọ di mọ̀ wípé ènìyàn 54 ó ní àkọsílẹ̀ wà wípé wọ́n ní àrùn lassa fever nígbà tí ènìyàn 10 tó ti bí àrùn náà gba òde ọ̀run lọ nínú àwọn èyí tí wọ́n ṣe àwárí rẹ̀ tí òǹkà gbogbo wọn tó jẹ́ 196 nígbà tí ń ṣe ní àlàyé ó ní láti 30 ọjọ́ nínú oṣù kejìlá ọdún 2024 títí di ọjọ́ 5 nínú oṣù kínní ọdún 2025 ó ní àlàyé àwọn tí a fẹ́ máa tẹnubọ̀ yìí ó ní ìjọba ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan èyí tí òǹkà ìpínlẹ̀ náà tó jẹ́ 6 ìjọba ìbílẹ̀ 20 ó ní àwọn ti ṣe àwọn àlàyé yìí níbi tí wọ́n ti sọ dímọ̀ wípé nínú ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù kínní ọdún 2024 níṣe ni àwọn ṣe bẹ́ẹ̀ ṣe àwárí kéèsì ọ̀hún èyí tí ó jẹ́ 70 nígbà tí wọ́n sì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé èyí tó jẹ́ ojúlówó tí wọ́n ní àrùn lassa ọ̀hún ó ní ó jẹ́ 54 ní inú ọdún 2025 tí a wà yìí ibi tí wọ́n ti wá rí àwọn àrùn náà ó ní ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Bauchi, ìpínlẹ̀ Edo, Taraba,
Ẹ̀bòyì àti ìpínlẹ̀ Kogi ó nínú ọ̀sẹ̀ àkọ́kọ́ lọ́dún 2025 bákan náà ènìyàn 10 ó ti ṣe bẹ́ẹ̀ láti gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra látàrí àrùn lassa fever ọ̀hún nígbà tí wọ́n sì sọ dímọ̀ wípé káàkiri gbogbo ìjọba ìpínlẹ̀ tó jẹ́ 20 ọ̀hún Ọ̀yọ́ kan ṣoṣo dondo báyìí ó ní wọ́n rí àrídìmọ̀ rẹ̀ pé àrùn lassa fever ó ní bá irú ènìyàn náà ni ó ń bá wọn fínra ó ní tá a bá gbé sí ìwọ̀n ọgọ́rùn-ún ìwọ̀n méjìdínlọ́gọ́rin wọn ló wá láti ìpínlẹ̀ Ondo Edo àti ìpínlẹ̀ Bauchi nígbà tán sọ dímọ̀ pé àpapọ̀ àwọn ènìyàn tí wọ́n ṣe àwárí àrùn lassa fever láàrin ọdún 2024 ó ní òǹkà wọn jẹ́ 9,685 cases nígbà tí wọ́n sì sọ di mímọ̀ pé 1,187 ó náà fi ìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ àti lódodo náà ní àrùn lassa fever náà nígbà tán ni òǹkà àwọn tó ti jáde láyé láàrin ọdún náà sí àsìkò yìí ó ní ó jẹ́ 191 tí káàkiri ìjọba ìpínlẹ̀ méjìdínlọ́gbọ̀n àti ìjọba ìbílẹ̀ 138 àjọ tó mójútó ìtànkálẹ̀ àrùn àti àwọn tó ń wá ojútùú sí NSCDC ó náà ṣe ìfọ́síwẹ́wẹ́ àlàyé ọ̀rọ̀ yìí. Ó yá ní ìpínlẹ̀ Kaduna àjọ NAFDAC títí ilé ìkóúnjẹ sí kan tí wọ́n ti tì í pa báyìí èyí tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n ń tọ́jú ohun tí ẹnu ń jẹ tó 75 million naira tí ó ti bàjẹ́ tó sì tún fẹ́ tún ta síta fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. The National Agency for Food and Drug Administration and Control èyún NAFDAC àjọ tó ń rí sí ohun tá à ń jẹ àti oògùn lílò ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ti sọ dímọ̀ wípé àwọn ti gbé àgádágodo ńlá ti ilé ìkẹ́rùsí kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ amanat.com tó wà ní PP2A agbègbè Bayajida ìtòsí òpópónà tuntun Kano àti Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Kaduna ọ̀hún nínú àlàyé tí ẹni tí ó jẹ́ ọ̀gá fún iṣẹ́ ìwádìí nínú àjọ náà Shaba Muhammad èyí tó ṣe oníníṣe ni àwọn ènìyàn táwọn ní olóbo nígbà táwọn náà sì dọ̀gẹ̀rẹ̀ tí wọ́n sì tètè lọ síbi tí wọ́n ń kó ẹrù náà sí níbi tí wọ́n ti sọ dímọ̀ wípé àwọn bíi bisikíìtì mílìkì òróró ohun ẹlẹ́rìndòdò àti ọṣẹ ní oríranran pẹ̀lú àwọn nǹkan míì tí ẹnu ń jẹ ó ní wọ́n kó pamọ́ sí inú ilé ọ̀hún ní ìyí tí iye owó rẹ̀ jẹ́ 75 million níbi tó ti sọ dímọ̀ wípé àwọn ènìyàn náà ó ní wọ́n tún ní ọ̀hún tó padà sí inú páálí tó sì fẹ́ tún ta fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ wípé ó ti lukudéètì ó ti expire ó sì tún ti bàjẹ́ èyí tó lè ṣe àkóbá fún àgọ́ ara ẹni tí ó bá ṣe bẹ́ẹ̀ tó bá jẹ irú nǹkan náà níṣe ni Shaba Muhammed ó ní àwọn ti fi páńpẹ́ òfin gbé ẹni tó ní ilé ọ̀hún o tí wọ́n sì ti sọ di mímọ̀ pé àwọn ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà ṣùgbọ́n lásìkò yìí wọ́n ti gbé àgádágodo ńlá wọ́n ti fi ti ilé ọ̀hún pa níbi tán ti rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé gbogbo ntẹ́ bá ń jẹ àti ntẹ́ bá mu ẹ máa ṣe àyẹ̀wò rẹ̀ dáadáa èyí tí ẹ bá wá kẹ́fín wípé kò ní ìbuwọ́lù àjọ NAFDAC nínú ẹ tètè kàn sí iléeṣẹ́ NAFDAC tó bá wà ní agbègbè yìí kí á lè dènà àwọn oníṣẹ́ láabi èyí tí wọ́n wu ìwà burúkú tó sì lè ṣe àkóbá fún àgọ́ ara àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí tí wọ́n ń tà èyí tí kò bófin mu. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ń rí sí wíwọlé àti jíjáde àwọn àrè nílẹ̀ yìí ti tẹ àwọn ọmọ oníjìbìtì orí ayélujára tán wá láti orílẹ̀-èdè Cameroon àti orílẹ̀-èdè Chad. Nigeria Immigration Service ti ìpínlẹ̀ Rivers ó ní wọ́n ti fi ìròyìn náà léde látẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ náà ní ìpínlẹ̀ ọ̀hún ọ̀gbẹ́ni Yi Abdulmajid ó sọ di mímọ̀ fún àwọn oníròyìn wípé ikọ̀ àwọn ni ó ṣe bẹ́ẹ̀ gbé ìgbésẹ̀ lẹ́yìn tí wọ́n gba ìpè lọ́dọ̀ àwọn ará ìlú wípé àwọn oníjìbìtì orí ayélujára tán lu ọmọlédè Nàìjíríà ní jìbìtì ó ní wọ́n kún sí agbègbè tí wọ́n pè ní agbègbè tó wà ní Rivers ọ̀hún nínú àlàyé Abdulmajid ó ní àwọn ṣe àbẹ̀wò sí agbègbè náà níbi tí wọ́n ti ṣe àkọsílẹ̀ àwọn tọ́jọ́ oníjìbìtì orí ayélujára èyí tí wọ́n ní òǹkà gbogbo wọn ó ní ó jẹ́ mẹ́rìnléní àádọ́rùn 94 nígbà tí wọ́n sọ dímọ̀ wípé àádọ́rùn àárín wọn ó ní wọ́n jẹ́ àwọn àrè tán wá láti orílẹ̀-èdè Cameroon àti orílẹ̀-èdè Chad nígbà tán ní márùnléní
márùnléní 85 olójẹ́ ti ọmọ orílẹ̀-èdè Cameroon nígbà tí àwọn 5 péré tán wá láti orílẹ̀-èdè Chad táwọn 4 nínú wọn tán jẹ́ ti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lè tán ṣe agbódegbà tó sì tún gba àwọn ènìyàn burúkú náà sí ilé ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀hún. Nínú àwọn ènìyàn yìí a rí ọkùnrin 64 àti obìnrin tí ó jẹ́ 20 nínú àwọn tí wọ́n fi páńpẹ́ òfin mú náà. Níṣe ni ọ̀gá àgbà pátápátá fún àjọ NIS náà èyí àjọ tó mójútó wíwọlé àti jíjáde àwọn àrè Kẹ́mi Nàná ó ti pa láṣẹ báyìí pé gbogbo àwọn tán jẹ́ àwọn àrè wọ́n wà nínú ọ̀rọ̀ yìí níṣe ni kí wọ́n gbé wọn jáde síta ní wàràǹṣeṣà torí pé ọ̀nà tán gbà wọlé oníjọ́ ọ̀nà èrú tí kò sì sí àkọsílẹ̀ àbí ìwé tí ó sọ wọ́n di ẹni tó lẹ́tọ̀ọ́ láti wọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tán ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 4 o àwọn tí ń bẹ ní gbàgà àtìmọ́lé báyìí níbi tó ti ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ wọn. Nílùú Ìbàdàn wọ́n rí òkú arákùnrin kan nílẹ̀ lójú pópó láriwo bá ṣe bẹ́ẹ̀ ló bá ta ní agbègbè Gbági ìjọba ìbílẹ̀ Ẹ̀gbẹ́dá nílùú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ ìdojúkọ ilé ìwé Adre Academy òpópónà ojú ọ̀nà Ifẹ̀ tẹ́lẹ̀ rí ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí arákùnrin kan tí wọn ò mọ ibi tí ó ń lọ àti ibi tó ti wá tí kò sì sẹ́ni tí ó dá arákùnrin náà mọ̀ nínú àlàyé àwọn tí wọ́n ń tajà ní ẹ̀bá ọ̀nà ètí orúkọ rẹ̀ ń jẹ́ Bùnmi Ìṣọ̀lá tó bá àwọn oníròyìn sọ ó ní ọjọ́ ajé tí ń ṣe ọjọ́ Monday àwọn ṣe bẹ́ẹ̀ rí bàbá òun lẹ́ni tó jókòó tó dúró tó tún lọ tó tún bọ̀ ní agbègbè náà tí kò sì ní ibi kan pàtó tí ń lọ wọn ní nígbà tí ó ní sí ìyàlẹ́nu àwọn nígbà tí ó di àná òde yìí tí ń ṣe ọjọ́ Ìṣẹ́gun làwọn rí wípé bàbá òun ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé. Gbogbo àwọn ènìyàn tán lọ tán bọ̀ náà fọwọ́ bomú látàrí òórùn burúkú èyí tó ń jáde ní agbègbè náà tó sì ti dá ìbẹ̀rù bojo sí ọkàn àwọn ènìyàn. Ó ní àwọn ò lérò wípé ẹnikẹ́ni mọ bàbá yìí rí àti páwọn rò pé olùgbé agbègbè yìí ni torí bí àwọn ènìyàn ti ṣe ń lọ tán ti ṣe ń bọ̀ kò sẹ́ni tó tiẹ̀ mọ̀ pàápàá débi tí wọ́n sọ wípé wọ́n fẹ́ gbé òkú rẹ̀ kúrò nígbà tí wọ́n bá ẹni tó jẹ́ ọ̀gá ilé ìwé Andre yìí sọ̀rọ̀ ìyún ọ̀jẹ̀ sọjí ó sọ dímọ̀ wípé látàrí ikú arákùnrin ọ̀hún tó wà ní ojú òpópónà àwọn ti ṣe bẹ́ẹ̀ pàṣẹ wípé kí ilé àwọn wà ní títìpa ilé ìwé wọn kó wà ní títìpa fún àsìkò díẹ̀ kó tó di wípé wọ́n padà wá gbé òkú arákùnrin náà ó nítorí pé òórùn burúkú tí ó ń rùn ní agbègbè ọ̀hún kò fi àyè gidi sílẹ̀ torí pé ó lè ṣe àkóbá fún àgọ́ ara àwọn akẹ́kọ̀ọ́. Fún ìdí èyí làwọn sì ti pálàṣẹ ṣùgbọ́n o wọ́n ní àwọn ti pe ẹni tó jẹ́ DPO iléeṣẹ́ ọlọ́pàá Gbági Adérántí Àlàó nínú tó sì sọ dímọ̀ pé àwọn yóò láwọn agbófinró tí wọn yóò lọ gbé òkú náà kúrò níbẹ̀ nígbà tí kò níròyìn tí wọ́n padà kàn sí ọ̀jẹ̀ sọjí tó jẹ́ ọ̀gá àgbà ilé ìwé Andreli ó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé wọ́n ti padà gbé òkú arákùnrin náà ní òwúrọ̀ yìí kúrò ní agbègbè ọ̀hún níbi tí àlàáfíà àti òórùn gidi tó ti ń padà jọba báyìí. Bákan náà ní ìpínlẹ̀ Kánò agbègbè Bàbáwá ìjọba ìbílẹ̀ Gazawa tí ń ṣe ìpínlẹ̀ Kánò ibẹ̀ ni wọ́n ti sọ dímọ̀ pé àjọ panápaná ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ yọ arákùnrin kan ẹni tí wọ́n sọ dímọ̀ pé ọjọ́ orí rẹ̀ wà láàrin ẹni ọdún 55 èyí tí wọ́n yọ kúrò nínú kànga tẹnikẹ́ni kò sì mọ ibi tó ń lọ àti ibi tó ti ń bọ̀. Alukoro àjọ panápaná Saminu Abdullahi ti ìpínlẹ̀ Kánò ló fi ìdí ìròyìn náà tó fi múlẹ̀. Àwọn agbébọn ti jí pásítọ̀ 3 gbé lọ lẹ́yìn ìsọjí kùrùsẹ́ẹ̀dì tán lọ wọ́n ń béèrè fún 20 mílíọ̀nù náírà báyìí ní agbègbè tó pè ní Ejúlé sí Ọ̀fàkágá Anyigba róòdù ní nǹkan bí dédé agogo 11 alẹ́ ọjọ́ ajé Monday tí ń ṣe 20 oṣù yìí ní ìpínlẹ̀ Kogi ìjọba ìbílẹ̀ Ufu ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ wípé àwọn ajínigbé náà jẹ́ àwọn pàìtọ̀ 3 kan tí wọ́n ń bọ̀ láti bí ìsọjí kùrùsẹ́ẹ̀dì ọlọ́jọ́ 3 èyí tí wọ́n lọ. Nínú àlàyé tí àwọn tán mọ àwọn ènìyàn náà èyí tí wọ́n ṣe wọ́n ní ọ̀kan lára àwọn pásítọ̀ ọ̀hún ó ní Evangelist Gabriel Ọ̀nàjìn tó jẹ́ àlejò níbi kùrùsẹ́ẹ̀dì ọlọ́jọ́ 3 náà léyìí tí wọ́n sọ dímọ̀ wípé ẹni tí ó ní ilé ìjọsìn Evangelist Sunday Oguche ó ní ó pe àwọn ènìyàn náà 3 síbi kùrùsẹ́ẹ̀dì tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ejúlé Gospel Crusade èyí tí Evangelist Sunday Oguche tó jẹ́ ẹni tó gba àwọn àlejò náà tó sì ní ilé ìjọsìn God Care Mission
ọ̀pọ̀ nínú àlàyé tí wọ́n ṣe wọ́n sọ dímọ̀ wípé ẹni tó nílé ìjọsìn gangan Sunday Oguche ó ní àwọn agbébọn náà ni wọ́n tájẹ́ẹ̀tì tí wọ́n fẹ́ gbé látàrí wípé wọ́n gbàgbọ́ wípé wọn yóò ti pa owó tabua níbi kùrùsẹ́ẹ̀dì èyí tí wọ́n ṣe ọ̀hún ṣùgbọ́n tán ní àwọn mẹ́ta tán jẹ́ àlejò ó ní wọ́n jí gbé lọ báyìí níbi tí wọ́n ti ń béèrè fún 20 mílíọ̀nù gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Gbogbo akitiyan láti bá iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi ní gbólóhùn olójásí pàbó torí pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní kò jágara lásìkò tá a fi ń kóròyìn jọ. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìjìjàngbara àti atótónu láti má jẹ́ kí ilé-ẹjọ́ ṣẹ̀ríà wá sí ìmúṣẹ, wọ́n ti padà sí ilé-ẹjọ́ ṣẹ̀ríà nílùú Èkìtì báyìí. Pẹ̀lú gbogbo ìjìjàngbara àti ariwo àwọn ọmọ káàárọ̀ òjìrè lórí àbá tí wọ́n sọ di mọ́ wípé wọ́n fẹ́ dá ṣẹ̀ríà lọ kalẹ̀ ní ilẹ̀ káàárọ̀ òjìrè nílé tí oníkúlùkù àwọn ọmọ káàárọ̀ òjìrè tí ọ̀rọ̀ kan gbọ̀ngbọ̀n tí wọ́n ti ń lọ́gbọ́n ẹnu pé kí irú rẹ̀ kó má sì wáyé ní ilẹ̀ káàárọ̀ òjìrè báyìí ní ìṣe ni wọ́n ti sọ di mọ́ pé wọ́n ti ṣí ṣẹ̀ríà lọ kalẹ̀ ní Adó Èkìtì tí ń ṣe ìpínlẹ̀ Èkìtì ní mọ́sálásí ńlá ọjà ọba tí ń bẹ ní Adó Èkìtì náà olúlu ìpínlẹ̀ ọ̀hún òun ni wọ́n ti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ ṣẹ̀ríà báyìí gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún àjọ tó ń rí sí ètò mùsùlùmí ní ilẹ̀ yìí ẹ̀tọ́ mùsùlùmí ní ilẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Isiaq Akíntọ́lá èyí tó bá wọn oníròyìn sọ ó ní ní ọjọ́bọ̀ Thursday tá a lò sẹ́yìn yìí ó ní wọ́n ti bẹ̀rẹ̀ ìdájọ́ ṣẹ̀ríà ọ̀hún o ní ọjà ọba mọ́sálásí ńlá tí ń bẹ níbẹ̀ pẹ̀lú bọ́sẹ̀ ní àwọn adájọ́ ẹ̀sìn ibi tá a ti rí Imam Abdullahi Abdulmutalibu Imam Ibrahim Junaid Bamigbola àti ọ̀mọ̀wé Ibrahim Aminulayi Ogunrinde níbi tán ni àwọn náà ó ní wọ́n ṣe agbátẹrù tí wọ́n jẹ́ adájọ́ níbi tí wọ́n ti gba ìgbẹ́jọ́ tọkọtaya méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sọ dímọ̀ pé ilé wọn fẹ́ dàrú ṣùgbọ́n tí wọ́n bá wọn fi eegun òtòlótò ọ̀rọ̀ náà níbi tí arábìnrin tó mú ẹ̀sùn kan ọkọ rẹ̀ wípé ó fi ojúṣe rẹ̀ lẹ̀ kò ṣe fún àwọn ní inú ilé mọ́ nígbà tí àwọn adájọ́ mẹ́tẹ̀ẹ̀ta nínú ẹ̀sìn ọ̀hún tí wọ́n sì da ẹjọ́ náà ní tùbínùbí èyí tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n ti fi eegun òtòlótò tàlàáfíà sì ti ń jọba ní ilé àwọn ènìyàn nílé àwọn tọkọtaya náà àmọ́sá àwọn ọmọ káàárọ̀ òjìrè onímọ̀mọ̀ tó ti fọn rere báyìí pé ìgbésẹ̀ tí wọ́n gbé yìí ó ní ó fẹ́ da àlàáfíà ilẹ̀ káàárọ̀ òjìrè rú torí pé ilẹ̀ káàárọ̀ òjìrè ó jẹ́ ìran tí ó lọ́gbọ́n jùlọ tó mọ àṣà ìṣe àti ẹ̀sìn wa lọ́tọ̀ọ̀tọ̀ pé ẹ má dánúrú pọ̀ mọ́ sápá o ìgbésẹ̀ tẹ́gbẹ́ yìí ó ní ó lè ṣe àkóbá fún àlàáfíà tó ti ń jọba nílẹ̀ káàárọ̀ òjìrè kó má bàa padà tún wáyé mọ́ fún ìdí èyí wọ́n sì tún lọ́gbọ́n ẹnu pé gbogbo ibi tó kù sí tí wọ́n ti ń gbèrò láti dá ṣẹ̀ríà lọ kalẹ̀ níṣe ni kí wọ́n fi ọwọ́ ọmọ wọn kàn ti bọ̀ sọ lásìkò yìí o torí pé ilẹ̀ Yorùbá ó ní à ń pè bíi kì í ṣẹlẹ̀ Lárúbáwá débi táwọn lo ìdájọ́ ẹ̀sìn ní ilẹ̀ káàárọ̀ òjìrè. Látàrí àìsí iná mọ̀nàmọ́ná fún odidi ọjọ́ 82 nínú ọgbà ilé ìwé UCH àwọn akẹ́kọ̀ọ́ ti tú jáde báyìí síta o fún ìwọ́de nílùú Ìbàdàn. Àwọn akẹ́kọ̀ọ́ University of Ìbàdàn UI tí wọ́n wà ní inú ọgbà ilé ìwé UCH ibi tí wọ́n ti ń kọ́ nípa ìmọ̀ ìṣègùn ní ilẹ̀ yìí ní ìlú Ìbàdàn ó ní wọ́n ti tú yáyà jáde lẹ́ni tí wọ́n sọ dímọ̀ wípé àwọn ti fi ojú rí iná kàn nínú ọgbà náà ó ti tó ọjọ́ 82 days nínú èyí tí wọ́n ti sọ dímọ̀ wípé kò fi àyè sílẹ̀ láti jẹ́ kí iṣẹ́ àwọn kó jágara àti bí àwọn ṣe máa ń gbé ìgbé ayé àwọn ó ní kò bójú mu gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ ọ̀hún. Àwọn fọ́nrán ibi tí wọ́n ti ṣèwọ́de náà ó ń bẹ pẹ̀lú wa báyìí nínú tá a ṣe àfihàn rẹ̀ tá a fi mọ́ dágbére wípé ó dàbọ̀ fún ti àsìkò yìí. Àgbéwọ̀n lọ, omi ló máa gbéwọ̀n lọ, àwọn students padà lẹ́yìn rẹ̀, omi ló máa gbéwọ̀n lọ. Yàbẹ̀bẹ̀, ọba tó dárí yàbẹ̀bẹ̀, sẹ́nu dúrìlà, ọba tó dárí yàbẹ̀bẹ̀. Ọba tó dárí afẹ́fẹ́, ẹ̀yẹ̀nù, ọba tó dárí afẹ́fẹ́, ọba tó dárí afẹ́fẹ́, ọba tó dárí afẹ́fẹ́.
bá ẹ̀kọ́ darí ọ̀tá wa fún kiri náà ọba tó darí abẹ́